ṣẹlẹ̀ kí ló dé tó ti jẹ́ wípé gbogbo situation tó bá ti ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù ajíire nílẹ̀ Yorùbá bí gbogbo ayé bá dá sí gbọ́ mọ̀ ríro Ìgbòho nìkan ni ò gbọ́dọ̀ dá sí agbanilétí orókún ṣẹ̀jẹ̀ ẹgbẹ́ bá mi béèrè kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé Ìgbòho ló bu yín ni tẹ́ ẹ pé bàbá Tinubu kó wá kánsìlù ẹkùn ṣé Ìgbòho òun ló gbé Tani Ọlọ́run dìde sí yín torí kò ń pa yín ẹ lè sọ wípé òun ló fún lówó báyìí òun ló ní kó máa sọ̀rọ̀ òun ló ní kó máa ṣe gbá kan òun ló ní kó máa ṣàwó kan ibo lọ̀rọ̀ Ìgbòho tún ti wá di ogun tó dọdẹ nínú ọ̀rọ̀ àárín ẹ̀yin àti Tani Ọlọ́run Ìgbòho bọ́ síta lánàá ó rescue situation torí tí Ìgbòho ò bá involve nínú nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn lánàá kò ń ṣe nǹkan tá à ń sọ ìlà bá máa sọ bóyá àìmọye ilé àti jóná bóyá àìmọye ṣọ́ọ̀ṣì àìmọye mọ́ṣáláṣí àìmọye ìlédìí àti jóná kẹ̀wùkẹ̀wù mọ oore tí Ọlọ́run gbà tọwọ́ Ìgbòho tó ṣe tó fi calm situation lánàá ọ̀rọ̀ yẹn yé mi ó yé mi àwọn fẹ́ kọ́rọ̀ yẹn di wàhálà kó wá dáná sun àwọn chọ́ọ̀chì kan wá dáná sun àwọn ilé àwọn oníṣẹ̀ṣe ṣe mọ̀ pé gbogbo àwọn mùsùlùmí bí kò máa dáná sun ilé àwọn oníṣẹ̀ṣe nìkan tó fẹ́ ṣe lánàá yẹn nìyẹn kó di woro sí woro kíbàdàn kó cash fire kó máa laná kẹ̀ù bọ̀ nígbà tí Ìgbòho tún ti sáré kọ́ mi tí ò jẹ́ kíkiní yẹn plan yẹn kò jẹ́ kó strike ó ti di dandan kẹ́ ẹ sunkún náà wá ti mọ̀ pé má sunkún ẹ ti rí nǹkan tó ń wí ẹ tẹ̀lé mi kẹ́ wá gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ wọn. inú lè gbà kí wọ́n dìfẹ́ mu yín ẹ̀rẹ̀ ń lọ mọ́jẹ́ ẹ̀sìn ṣẹ́yìn ọmọ pé Tani Ọlọ́run ó ń dìfẹ́ mu kárátà àwọn èèyàn ni ẹ̀rẹ̀ kó ṣe cyber bully ní Sunday Igboho àìmọye àwọn tó ti bully náà láàyè Sunday Igboho tẹ́tí ní kọ́ lọ mú bàbá aládò ẹni kọ́ lọ mú fọ́nì tí nǹkan ẹni kọ́ lọ mú ẹtún ní kọ́ lọ lé ẹni kọ́ lọ mú tó bá ti mú kọ́ ṣe kíní kan fún ìfọkànbalẹ̀ àgbà ìtọ́jú ìfọkànbalẹ̀ àgbà jáde fún Sunday Igboho ẹ̀yin wọn fẹ́ kọ́ fún yín náà fídíò tí mo ṣe ọmọ tí wọ́n tẹ́ lára bóyá èmi kọ́ lọ mú Sunday Igboho èmi ò tẹ́ ẹsẹ̀ tẹ̀lé kọ́ lọ mú náà ní ìrẹsẹ̀ tẹ̀lé fòfin ráìdì tó ti yẹ yín ẹ lówó èmi náà lówó tèmi ni ẹ lẹ́nu èmi náà lẹ́nu ni kò yẹ pé máa ní ẹ lọ mú níbo ẹ̀yin tó bá bú yín ẹnì kan lọ mú wọn ẹnì kan lọ dè wọn ẹnì kan lọ lù wọn wọ́n bú àwọn èèyàn Tani Ọlọ́run bú àwọn èèyàn ẹ ń pè lẹ́yìn àbòsí ẹ wojú mi dára Sunday Igboho mo kọ́ dẹ́ńtọ́ bá ní lọ mú lọ́dẹ níbo ẹ má dánwó ẹ̀wò tó bá bú ẹ̀yin ẹnì kan lọ gbé àwọn tí wọ́n bú yín ẹ bẹ̀rẹ̀ tì wọ́n mọ́lé ẹnì kan lù wọn wọ́n wá ń bú Tani Ọlọ́run wá ń dìfẹ́ mu àwọn èèyàn ó ń bú wa ó ń dìfẹ́ mu wa ẹ lọ mọ́wọ́ ẹ̀sìn ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run fa Sunday Igboho ìwé ẹkùn ní àfẹ́ ìwé ẹkùn mọ́ Yorùbá àfẹ́ ìwé ẹkùn mọ́ Nàìjíríà bàbá Tinubu ẹ bá wa káńsù ìwé ẹkùn àfẹ́. tó kí wọ́n tètè sọ fún Olúbàdàn tó wá sí fún òun lọ́ba rán níṣẹ́ kó tètè kọlù rẹ̀ tó ọ̀dà tí ọba rán níṣẹ́ wọ́n tètè pé wọ́n kọlù rẹ̀ tó ọ̀dà náà. And once again, he who lives in a glass house must not throw stone. Kò sọ́nà kankan tó Olúbàdàn gbà ju ẹ̀mí àti tiwa lọ. ó ti mọ̀ wá sọ̀rọ̀ ẹ̀ lórí gẹ́gẹ́ bí olórí ẹbí ìdílé tí Àmíyù Adébọ́lá orí ọ̀rọ̀ ẹ̀ náà mo sì dúró lé o. ìjẹ́ ọmọ ẹ̀yà mùsùlùmí ó ju ìjẹ́ ọmọ ẹ̀yà mọ̀lẹ́bí lọ. nítorí náà àwọn mùsùlùmí náà wá ń bá a ṣe ẹjọ́ yìí gbágbáágbá ní ẹbí tí wá wà lẹ́yìn wọn o. nítorí pé mùsùlùmí ni àwa náà gbogbo tí mùsùlùmí bá ń ṣe pátá àjọ ń ṣe ni mùsùlùmí tẹ́ ń bá a ṣe ẹjọ́ tẹ́ ẹ bá ní ìdìrànlọ́wọ́ kankan láti inú ẹbí wa ẹ kàn sí mi àwa ṣe. wọ́n ti pa mí lọ́kọ wọ́n ti pa mí lọ́kọ wọ́n ti pa mí lọ́kọ ìyàwó rẹ̀ ní sọ̀rọ̀ wọ́n ti pa mí lọ́kọ ọkọ mi nílẹ̀ yìí o ẹ gbà mí o ẹ gbà mí o àmọ́ wọn 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 o. tó kí wọ́n tètè sọ fún Olúbàdàn tó wá sí fún òun lọ́ba rán níṣẹ́ kó tètè kọlù rẹ̀ tó ọ̀dà tí ọba rán níṣẹ́ wọ́n tètè pé wọ́n kọlù rẹ̀ tó ọ̀dà náà. And once again, he who lives in a glass house must not throw stone. Kò sọ́nà kankan tó Olúbàdàn gbà ju ẹ̀mí àti tiwa lọ. ìyẹn fọmọ odó kẹfìrin etí yín pé emir baálẹ̀ ni kì í sọba ẹ má fi wí Olúbàdàn wọn èé ṣẹgbẹ́ ẹ má fi wí Ọọ̀ni wọn èé ṣẹgbẹ́ ẹ má fi wí Ṣọ̀ún wọn èé ṣẹgbẹ́ ẹ má fi wí Àtaọ́jà wọn èé ṣẹgbẹ́ ẹ má fi wí ọba tìlú Èkó wọn èé ṣẹgbẹ́ wọn èé sí ẹgbẹ́ baálẹ̀ ni ìyẹn fọmọ odó kẹfìrin etí yín pé emir baálẹ̀ ni kì í sọba ẹ má fi wí Olúbàdàn wọn èé ṣẹgbẹ́ ẹ má fi wí Ọọ̀ni wọn èé ṣẹgbẹ́ ẹ má fi wí Ṣọ̀ún wọn èé ṣẹgbẹ́ ẹ má fi wí
Àtaọ́jà wọ́n èé ṣẹgbẹ́ ẹ má fi wé ọba tìlú Èkó wọ́n èé ṣẹgbẹ́ wọ́n èé sí ẹgbẹ́ baálẹ̀ ni. ní kíni ẹjọ́ kí ni ìró ẹkùn ṣe ẹjọ́ ẹ̀yin ọmọ òríjínà Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá kí lè ṣe Ìgbòho nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ tí gbogbo àwọn ọmọ ìran mọ̀nàfíkì àwọn ọmọ ìran Fúlàní Senegal Fúlàní Mali Saudi Fúlàní Senegal Mali àti bọ́nà ẹ bá mi kọ́ síbẹ̀ tí gbogbo yín wá kéyín síta bí ìgbà tí wọ́n mú ẹran tí wọ́n ti sún tó fi kọ́ igi tó wá ṣe yín ẹ̀ gbogbo yín wá kọlura yín online àwa ti sọ wípé àwọn situation nǹkan kan máa ṣẹlẹ̀ tá a fi máa dé olóbùkú gbogbo yín mọ̀ ayé ìgbà kan lẹ́rọ wípé torí ẹ ti sọ Yorùbá ẹ̀ bá máa fi pòwe àti dára wa mọ̀ torí wípé onílẹ̀ ti jẹ́ ká mọ̀ wípé nípa ọ̀rọ̀ nípa ìwà àti ṣe yín òun la fi máa mọ̀ wípé ẹ̀ kì í ṣara wa nǹkan tó bá mú gbogbo ẹ̀yin ọmọ ìran Fúlàní tó kù díẹ̀ kẹ́ máa họ wá jẹ bí ìgbà tí ewúrẹ́ bá họ iṣu jẹ torí ọpọlọ tó wà lórí màálù yín ìyàwó àtàwọn ọmọ yín ìyàwó yín ni ìjẹ́ bẹ́ẹ̀ ń bá sùn ọpọlọ tó wà lórí ẹ̀ ó pọ̀ jù ọpọlọ tó wà lórí yín lọ tí ì rí nǹkan kan etí yín máa yà ẹ rò pé níwèrè àjẹkẹmọ̀ ipa ní ìdágbáná ṣoko tí Yorùbá bá ń dákẹ́ tí Kóòtù Àjíire tí wọ́n bá dákẹ́ kì í ṣe wípé àmọ́ nǹkan tó yẹ ká ṣe ẹ lè rárá gba nǹkan wá ẹ mọyì ọdún tẹ́ ti ń gbóúnjẹ fún wa jẹ tẹ́ ti ń gbé fún àwọn Christian ẹ mọyì ọdún tí ẹ̀yin mùsùlùmí tẹ́ ti ní upper hand lórí àwọn Christian tẹ́rù ipẹ́ ti kọ́ńkà wọn tán dákẹ́ tán wò yín ẹ mọyì ọdún tẹ́ ti ń gbógun ti àwọn oníṣẹ̀ṣe táwọn náà dákẹ́ tí wọ́n wò yín ẹ wá wò kò tí ì pọ̀ ọdún mélòó lẹ́nu ọdún mélòó compare to iye ọdún tẹ́ ti ṣe rádaràdà ńlẹ̀ Kóòtù Àjíire kò mà tí ì pọ̀ ọdún 5 ṣangilítì ẹ̀mí yín ti fẹ́ pín ṣé wá rí lè tó fẹ́ ṣẹlẹ̀ yìí àwa fi àsìkò yìí wọ́n ní kí n sọ fún yín wọ́n láti ṣe tán ṣe rí ìjà tẹ́fẹ́ jà yẹn wọ́n ní ká sọ fún yín jàre wọ́n bí ẹ bá mi ṣe fídíò ìkọ́dọ́dọ̀ mọ̀nàfíkì Gumi ṣe Gumi Mufti Ìwó ọmọ lásán tẹ bá dọ̀dọ̀ ẹ bá mi tún ṣe ẹ lọ sọ́dọ̀ Sheikh Gumi ọba Olúwo ní Ìwó ní Ọ̀ṣun state ẹ bá mi ṣe ẹ kó dọ̀dọ̀ gbogbo sẹ́ẹ̀tì gbogbo wọn pátápátá àwọn ọmọ mọ̀nàfíkì Làbíbù Lágbàjì ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn wípé àwọn ojúlówó ọmọ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá à ń sọ fún yín wípé àwa náà ti rẹ́dì fún yín ó yẹ ẹ̀ máa bọ̀ wá tí ẹ̀mí yín bá ti gbé tí agbára yálà bàbá lákú bàbá yín tó bá ti gbé nǹkan tó wà lẹ̀ ẹ sáré kàbàkàbà ṣe rí bàbá yín Ọlọ́run yín sọ́tà tẹ́ ń sìn ní Sókótó tó ń tì yín á kábàámọ̀ eré lẹ máa pè é 20 years ago wo mo sọ 10 years ago ẹ mọ̀ bí Ọlọ́run sọ́tà yín bó ṣe gàgàrà ńlẹ̀ yìí ní gbogbo Nàìjíríà today nǹkan tó bá tà á ní 20 naira ta ló fẹ́ rà ta ló fẹ́ rà níbo onílẹ̀ ló yẹ kó ń ṣàwà torí orísun ogun tó ń ja Nàìjíríà ní máa yẹn mi ní fi lọ́rùn sílẹ̀ onílẹ̀ ló ń ṣiṣẹ́ ṣé rí ogun ẹ̀sìn tó ń ṣẹlẹ̀ tó fẹ́ fi dalẹ̀ Yorùbá rú sọ́tà ló wà brain behind it àti àwọn Olúwo àti àwọn ọmọ lásán àti gbogbo wọn ṣé wá rí ọ̀rọ̀ Tani Ọlọ́run yìí ìgbà tó ṣẹlẹ̀ o ẹ gbà wá nítorí Ọlọ́run àti ìgbà tó ti ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ rí gbogbo bí nǹkan ṣe bóyá ń lọ èyí tẹ́ ẹ ṣe fún ní ìgbà àkọ́kọ́ ẹ mọyì àwọn tó bí ṣé ẹ lè stand wọn lénìí ẹ tún ti ṣẹ́ṣọ níwọ̀n ẹ kú ìfojú lọ́nà ẹ kú àfojúbà àwọn ní ojúlówó ọmọ ọkọ Yorùbá tó máa kọ́ fún yín dáadáa ṣé ẹ rí iṣẹ́ ẹlẹ́gbọ́n ni àwa spẹ́ẹ̀lì ẹ̀ fún yín alphabetically wípé àwa àti yín àsí ní level kan náà à ń ṣe mate ọmọ ọkọ làwa ọmọ àlè lẹ́yìn ẹ̀yin ò níran àwa ní history àyàtọ̀ gédégbé ẹ̀sìn òun ni gbogbo ayé ti yín ó ti báyé yín jẹ́ òun lẹ ṣe dèrò ẹ̀yìn tẹ́ ẹ̀ ń hùwà bí ẹranko tí ọpọlọ màálù tó fi bẹ́tà ọpọlọ titi yín àwa ènìyàn la wá àwa à ń ronú bí ènìyàn that's why tó ṣe máa rí Yorùbá become a doctor rí Yorùbá doctor ní Amẹ́ríkà tó gbé ọmọ tí ò tí ì pé oṣù bíi mélòó kan tó ń gbé nínú ìyá ẹ̀ tó ń ṣe operation fún ó tún dá padà sínú ìyá ẹ̀ ọmọ yẹn survive wọ́n celebrate how many years ẹ̀ ń sìn that is ọmọ kan Kóòtù Àjíire Yorùbá ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe ẹ̀yin aládára wa mọ̀ ọ̀rọ̀ ẹnu wa gan ẹ fi máa mọ̀ wípé original ọmọ kan lélẹ̀ anybody tẹ bá rí ìbàjẹ́ àgbàlagbà ọkùnrin àbóbìnrin ọmọdé nu wọn nípa ọ̀rọ̀ ẹnu wọn lẹ fi máa mọ̀ wípé ojúlówó ìran ọmọ Fúlàní lélẹ̀ ẹ wá gbọ́ o ẹ má ṣì mí gbọ́ ẹ fetí balẹ̀ o my own little idea o ẹ̀yin tẹ bá Tani Ọlọ́run sọ̀rọ̀ ẹ pè é níbi tó ti ń gbọ́ ẹ sọ fún un
Tani Ọlọ́run, be calming down, brother mi kọ̀lẹ́ ayé sàn jù kọ̀lẹ́ ọ̀run. Má jẹ́ káwọn people ìwé ìsẹ̀mí ẹ̀mú sọ́lánà. Ìwọ rèé ló ti di ṣẹṣẹ. Òun lọ́lọ́pàá wá bẹ́ẹ̀. O ní nǹkan kan sára tó lè fi ṣàgbéjì ara. Ó disgrace ìṣẹ̀ṣe lánàá wọn láwọn bá ń gbọ́. Kí ni? Ṣèbọn ní ọ̀wọ́ máa ń wà lára èèyàn ni. O ní nǹkan kan, ó kàn wà túwétúwé bẹ́ẹ̀. Lóde oríṣiríṣi fídíò pẹ̀lú àwọn people. Ẹranko làwọn ilé a máa fi ẹ̀mí ọ̀tá ìṣtàfàlàdànù. Tani Ọlọ́run, ó fẹ́ ṣòwàlè, ó dúró gbẹni. Nǹkan tó ṣẹlẹ̀ lánàá tí ń ṣì fi gbó ò bá tètè dá sí, àwọn ilé ìyapa ẹ̀ ṣorí tó bá pa ọ̀tá ẹ̀. Kò máa sí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ ṣẹlẹ̀. Àwọn oníṣẹ̀ṣe tí mo rí ilẹ̀ Yorùbá yìí, kò sí nǹkan kan tó máa ṣe, they will do nothing. Ọ̀tá ìyá kò kú dànù. Má kọ́ ìyàwó ẹ̀ sínú họ́wùhọ́wù. Rántí àwọn ọmọ tó bí. Torí tí aláàtá bá ṣì ń lépa ẹ̀mí ẹ̀, ó ilé live longer kó má rí ẹmú. Ṣùgbọ́n tó bá ti lọ́wọ́ ara alé nínú, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. It takes the glory of God láti pé kí ẹ̀mí ẹni yẹn kó gùn. Olórí ẹbí ilé Tani Ọlọ́run, ó ti ṣe kí ni? Ó ti gbàbọ̀dẹ̀. Tó já sí wípé tó fi máa wá nǹkan tá fi ìgẹ́ẹ̀tì ẹ lóúnjẹ, àbí sí ara ẹ, àbí sí ìyàwó, àbí sí ọmọ tó lè gbẹ́ anything tá fi pa ọ̀tá ẹ. Olórí ẹbí yẹn gbàbọ̀dẹ̀ ẹ̀ fún ẹ o. Ó ti fojú ara ẹ, ó ti rí eléni ní ayé, ó ti rí ọ̀tá ayé ẹ, má tún yiri ẹ̀ wò mọ́. Ọ̀tá ìta má sá fún ọ̀tá ìta mọ́, ọ̀tá ayérayé, ọ̀tá ìwọ àtàwọn ẹ̀gbọ́n ẹ ní inú ẹbí yín, òun ló lórí ẹbí yín. Ó ti sọ nǹkan tó yẹ tó wà mind ẹ̀, àbí nǹkan tẹ́ fẹ́ gbọ́ gbogbo ọmọ kóòtù Nàìjíríà bẹ́ẹ̀ gbọ́ lẹ́nu ẹ̀. Ó ní ìjẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn ó lágbára ju ọmọ ìyá tí ìyá kan náà jọ bí papọ̀ tó ń jọ mú ọyàn kan náà tó ń jọ jáde nínú wúùbù kan náà tó jẹ́ sí wípé kò rán ẹ, olórí ẹbí ò rán ẹ, wà láì kò rán ẹ. Ó lóyà sí ìran Fúlàní mọ̀nàfìkì Sultan ju ẹ̀yin tẹ́ ẹ jọ jẹ́ fámìlì lọ. Ẹ bá mi pe Tani Ọlọ́run kó be calming down. Be calming down. Now, ìmáàmù USA mi àmọ́ àbí kí náà pé ó ní Emir Ìlọrin kò ń ṣẹgbẹ́ Olúbàdàn àbí kí ló ṣe pèdè yẹn, àbí ó ní kò ju ó ní Olúbàdàn ò ju Emir Ìlọrin lọ. Ìgbà tá a dẹ̀ tún gbọ́ tẹ́ bá tún tẹ̀síwájú lẹ́nu bàbá wa, wọ́n ní ìtumọ̀ Emir baálẹ̀ náà pé ṣé wàá bí US máàmù mo sọ fún ẹ mo ló máa ṣẹ̀sìn ẹ̀sìn ẹ̀ ti dé àti wáṣọ ẹ̀sìn àtàbùkù àtọ̀fọ̀ àti ìbànújẹ́ àti wọ́sẹ̀ ẹ lára wò ó wá gbọ́. Wọn ò tí ì fi Emir yín ṣẹlẹ́yà, ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣẹlẹ́yà, ó fẹ́ ṣẹlẹ́yà mọ́lẹ́yà, ó fẹ́ ṣe ẹ̀sìn kọjá be careful. Torí láti sí lọ Emir Yèyé Dára wọ́n ní baálẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ náà. Àbí kí gbogbo wa fi Emir sórí orúkọ wa ni kán lè mọ̀ lọ́rùn, kán lè mọ̀ wípé gbogbo ilé tán pọ́n lè yẹn jẹ̀bẹ̀ ní lọ́dọ̀ wa. Emir wọ́n ní ìtumọ̀ Emir baálẹ̀. Ṣé Olúbàdàn jẹ́ gẹ́gẹ́ bí baálẹ̀? Ṣé bàbá wa Ọọ̀ni ó jẹ́ gẹ́gẹ́ bí baálẹ̀? Ṣé bá a ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ṣé ó jẹ́ gẹ́gẹ́ bí baálẹ̀? À ń bí yín ni o. Ṣé ẹ ò mọ nǹkan tí ìmáàmù ẹ̀pá Kùránì kẹpa ìmáàmù pípa ní Ògbómọ̀ṣọ́ kò kàn lè lọ sí ọ̀dọ̀ bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kó mú orí ẹ̀ kó sọ́ngọ̀ ẹ̀ báyìí ni. Kò sí èpè, èébú, orúkọ àti nǹkan tí ò tí ì ṣe fún. Mélòó ni wọ́n tí ì ṣe fún Emir yín tẹ́ fẹ́ kú? Ẹ bá mi sọ fáwọn bíbù nǹkan tí àwọn mọ̀nàfíkì ọmọ Fúlàní tó wà ní Ògbómọ̀ṣọ́ tó péré ní ìmáàmù Tọ́líà. Nǹkan tó ń fi bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ dá lára ṣán ti ṣe 1% ẹ̀ fún Emir baálẹ̀ yín nílọrin. Who is Emir? Who Emir help? Ṣó ló fìdí wa ní kí ló káyé wa? Ayé ọ̀dọ̀ ẹ̀yin nílọrin lẹ ti mọ Emir lọ́dọ̀ wa ńlẹ̀ kóòtù àjíire. Àwọn ọmọ kan tó ń jẹ́ Emir bá ní baálẹ̀ ló ń jẹ́ Emir recognize ẹ̀ láàrin yín ló ti jẹ́ Ọlọ́run yín nílẹ̀ bàbá wa nílẹ̀ kóòtù àjíire. Àwọn ò gbọ́ pa wọ́n ti gáṣàkẹ́ wa létí lọ. Ṣé ìgbáyé wọn? Ṣé ẹ ráyé wọn? Now ìyàwó Tani Ọlọ́run gbogbo ọmọ kóòtù àjíire tí wọ́n wà lókè òkun ọmọ Yorùbá wọ́n ní kí ẹ o, wọ́n ní kí ṣe é pẹ̀lẹ́, wọ́n ní aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ, wọ́n ló dúró bíi ti pílà pẹ̀lú ọkọ ẹ̀ lánàá, wọ́n ló forí wa wú, wọ́n ní inú wa dùn, ayọ̀ wa sì kún. Thank you for supporting your husband. On behalf of gbogbo àwọn ọmọ kóòtù àjíire ọmọ Yorùbá tó wà lókè òkun, we say thank you. Ìyàwó Tani Ọlọ́run wọ́n ní kí gbóríyìn fún yín. Ẹ wá wo fídíò gangan. Ṣé ti mọ fídíò tó dá wà lálẹ́ tí wọ́n ṣe torí ẹ̀fẹ́ gbẹ̀mí lẹ́nu Tani Ọlọ́run? Tẹ̀lé mi wá wo fídíò. Èyí ni àti kiri mọ́lẹ̀
lédè Yorùbá tí àwọn ẹlẹ́sìn kejì ń pè ní ìrun ìkí ìrúmọlẹ̀ ní aníkákí ní ọdún ti 2026 iléyá 2026 pẹ̀lú olùfẹ́ wa ẹ mọ̀ bá wa ká lọ táwa sì ti wá kí tán á wà bọ àwọn fátí ẹ̀ ń wò lẹ́yìn á bọ́ pẹ̀lú odidi abo ẹlẹ́dẹ̀ tó gbó á tẹ̀síwájú láti lọ pa ẹlẹ́dẹ̀ ńlá fún láti fi mọ rírì Ifá láṣẹ lórí Olódùmarè Ifá tó jẹ́ ká sọdún yìí yóò jẹ́ àṣẹ mi o gbogbo ìjọmọ́ ẹ̀dá lọ pẹlẹ́dẹ̀. ìwọ lórí ẹ̀ làpẹ́ níyẹ̀ pè níyẹ̀ làpẹ́ níyẹ̀ pè níyẹ̀ làpẹ́ níyẹ̀ pè níyẹ̀ ẹ̀ làpẹ́ níyẹ̀ pè níyẹ̀ làpẹ́ níyẹ̀ pè níyẹ̀ làpẹ́ níyẹ̀ pè níyà. ìgbà ìkíní mo pé akínrà jìnlẹ̀ ṣá akínrà kọ́kọ́ máa ti ẹ jẹ́ mìíràn náà tí mi gba ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn ìkẹwàá ìkọkànlá ìkejìlá ìkẹtàlá ìkẹrìnlá ìkẹẹ̀dógún mo pé akínrà jẹ́ ṣá akínrà kọ́kọ́ máa ti ẹ jẹ́ mìíràn náà tí mi àtọ́rẹ̀ lẹ́kẹ̀ẹ́dínlógún mo wá pé akínrà jìnlẹ̀ ṣá akínrà jẹ́ mi tí ẹ ìró náà gbẹ̀jà ni mo kẹ́gbẹ́ òun náà gbẹ̀jà lọ́wọ́ kan ní akínrà jẹ́ níṣẹ́ kan ní ó súnmọ́ ọmọ ní kọjá pé mo bò òun kọjá pé mo yẹ òun ó gbá mi lójú ìbági ọkọ̀ àyà ìkùkù ó wá sọ kí n nìjọba fún mi ní ìpín mi kí n akọ́dá ìkí mi di ká ṣẹ̀dá ìkí mi di kára pamọ́ eríwo ayọ̀ fún ní ìṣàwọn nínú ọkùnrin ìṣàwọn ìbáwọn náà ní pẹ́pẹ́lá àdúgbò àsìkò onírọ̀ wá ẹ̀là akíndé lónìí náà oníwájú òun ẹ̀gún ní ẹ̀yìn ọkọ̀ àbí ìkọ́gá mo ní olùpa iwájú àmàdó dúdú ní òun ẹ̀yìn rárá dí tẹ̀tẹ̀ agbẹ́rẹ́jì àdìwọ̀rọ̀wọ́ ó wá dìwọ́ àpírí máa pín ti ẹ̀là máa máa rọ̀ ẹ̀là rẹ̀ wọ́n kọ́ àgbà ẹlẹ́dẹ̀ rẹ̀ lóní o àkírí máa pín ti ẹ̀là máa rọ̀ àgbà ọtí rẹ̀ lóní o àkírí máa pín ti ẹ̀là máa rọ̀ àwọn ẹlẹ́wà kó wá gbò tóró mítù rẹ̀ lóní o àkírí máa pín ti ẹ̀là máa rọ̀ ọ̀pọ̀ náà ti pè wá fún ẹ̀ka dáadáa kó gbà báyìí fún ìṣẹ̀lẹ̀ mọ́tò kó jẹ́ Ifá bá ní ṣe olówó ọ̀bá ẹ̀ṣẹ̀ṣẹ̀ ti máa gbà nílé ọmọ mẹ́tùtù ṣòro ọba nílẹ̀dẹ̀ àṣà ìkénígbó ti fojú wọn agọ́rọ́ àmọ̀kìsìbálẹ̀ ó ti fojú wọn ẹkùn àìgbòǹlá olóòmà ara àìgbòǹlá olóòmà àwírí wọn ṣàwọn títí wọn ọ̀bẹ̀rẹ̀ làjọpẹ̀ àìbẹ̀rẹ̀ làjọpẹ̀ nífà ṣe yẹn bọ ìjáwó ni mo yàn yóò yáwó èmi forí balẹ̀ mi ó kú mọ́ wọn àwọn ènìyàn àwọn ṣe ní títí ọ̀gbẹ́ni pé ìjásọ̀rọ̀ tó wẹ̀tẹ̀ ní kú mọ́ ẹ̀sà ní bàtà Ifá máa forí balẹ̀ fún líìkì ṣàdá àti fúnra jẹ́ kó wọn kó kó báyìí sí ọ̀nà nígbà lẹ́mọ̀ oúnjẹ àwọn òbí ló máa di pẹ́ ni adáwọ̀ ló gbàjú jẹ́sílẹ̀ fún kúlẹ̀ tó mọ́. ọ̀rọ̀ burúkú tẹ̀ǹtẹ̀rìn fídíò tó padà dá wà lálẹ́ rẹ̀ léyìí o tó fẹ́ gbẹ̀mí Tani Olohun fídíò yẹn yìí tí wọn gan ìyẹn ní ọdún iléyà yìí ni ẹ̀rẹ̀wẹ̀ pọ́n láwọn mùsùlùmí wọn kì í jajá wọn kì í jẹ ẹlẹ́dẹ̀ Tani Olohun àtàwọn group colleagues ẹ̀ àwọn bá gbé ẹlẹ́dẹ̀ ẹwẹ́ ẹlẹ́dẹ̀ bó ṣe robust ẹlẹ́dẹ̀ máa ń dùn o àwọn wá fi ẹlẹ́dẹ̀ wọ́n fi ṣọdún iléyà níbi Ifá ní ẹ̀họ́ oríṣiríṣi ṣùgbọ́n ẹjẹ́ serious o ẹjẹ́ tábà bẹ́ràn wí ká bẹ́ràn wí ẹjọ́ US imam onímọ̀nàfíkì nìyí o adẹ̀tí sọ pé máa ṣẹ̀sìn ẹ̀yin fúnra lára ẹ̀yìn máa ṣẹ̀wọ̀n níbi tẹ́ ń bá lọ ọmọ Fúlàní wá ń bí àwa kì í ṣe Fúlàní a kì í jímù tọ màálù láàárọ̀ a kì í fi wẹ̀rí ènìyàn ní àwa a kì í họ̀yàn jẹ wá ẹ fẹ̀tẹ̀ sílẹ̀ ẹ lọ pàlàpàlàpà ṣé Tani Olohun ní kẹ́ lọ gbé òun ló máa stop ẹ ni àìmọye èèyàn lẹ́yìn máa gbé títí tẹ́ bá pa ọ̀rọ̀ mọ́ Tani Olohun lẹ́ni tí ò ṣe fídíò mọ́ ṣé àìmọye èèyàn tó máa dìde tó máa tún wọ́ọ̀sì ju Tani Olohun against yín èyí tó yẹ ká ẹ lọ bá mufti ọmọ lásán ká ẹ lọ bá Olúwo and the rest of them tí wọ́n preach hatred nílẹ̀ kó o tó ajíire under the Islamic kini preaching doctrine yín ipe kí wọ́n stop láti máa attack every other ẹ̀sìn Olúwo ò lè lọ bá wípé àdísì yín tó wà nù Quran ṣé dandan ni tẹ́ bá ti fẹ́ preach ẹ̀ ṣé dandan ni kẹ́ condemn Ọlọ́run ẹlòmíì ni ṣé dandan ni kẹ́ mention Ọlọ́run ẹlòmíì ni ṣé dandan ni ẹ̀yin ṣé kò sí nǹkan gidi nínú Quran tẹ́ lè fi preach fáwọn èèyàn because ó wá dẹ̀bẹ̀ ni pé kò sí nǹkan gidi kankan nínú Quran ju wípé kẹ́kàn máa wájà ṣé ìjà mọ̀nàfíkì ló wà nínú Quran ni ṣé kò sí nǹkan tó wà peaceful tó wà meaningful tẹ́ lè sọ tá èèyàn listen tá káṣí àti èèyàn téèyàn sọ pé okay I really want to enjoy this doctrine lè mú yẹn kẹ́ máa preach àfi kẹ́ máa bẹ̀sẹ̀ ẹlẹ́sìn jẹ́ ṣé US imam ó fẹ́ sọ wípé tí inú ẹ fọ́ títa ò gbọ́ràn ojú inú ẹ fọ́ títa ò ríran ó gbọ́ gbogbo bí Olúwo bó ṣe máa ń kó fún ẹ̀sìn ìṣẹ̀ṣe a ní kò sóògùn kò sọ́ṣun kò sí igbá kò sáwo kinní kan oríṣiríṣi ló máa ń sọ àbí ó fẹ́ sọ wípé ò kì í gbọ́ bí ọmọ lásán èkejì ajá
o ò gbọ́ ṣé ikọ̀ ọmọ lásán èkejì ajá o ò gbọ́ bó ṣe máa ń tàbùkù ẹ̀sìn tí ì rí nǹkan kan ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹ máa kó gbogbo wa lẹ́kùn ti mú yín lọ́wọ́ ṣe rántí the first attack tẹ̀lọ fún Tani Olohun òun ló bí àwọn ms Benny Lee ẹ mọ iye àwọn èèyàn tó bí ẹ mọ ibà yẹn bẹ́ẹ̀ ń fà tẹ́fẹ́ fà á jámọ́ra yín lọ́wọ́ ẹ̀mí yín ti fẹ́ pin ẹ̀rí para yín ò gbé mọ́ lọ́dọ̀ àwọn gáìsì yẹn ẹ wá wọlé ìtẹ̀ṣe mélòó lẹ́mọ̀ tó máa bí nísìn ẹ ti tọrọ ronírù ṣe rí gbogbo ayé fàmílétè tutọ́ tẹ ti jẹ sẹ́yìn lórí ọ̀rọ̀ Christian kẹ máa àtáàkì wọn kẹ máa yẹ̀yẹ́ wọn àtọ́níṣẹ̀ṣe kò sí àyè yẹn mọ́ onílẹ̀ ti tawájí ó ti kọjá rádaràda ọlọ́wọ́ bá ń gbọ́ ó ti kọjá rádaràda stop láti máa àtáàkì ẹ̀sìn ẹlẹ́sìn kẹ ṣẹ̀ṣẹ̀ kẹ lọ get ready ẹ lọ get ready torí ó máa wọ́ sí o gbogbo wa gan yìí máa jẹ́ mí àbí tàbẹ̀rẹ̀ a máa jẹ́ mí wọn ò tí ì ṣe many things fún yín ẹ máa rí idán gangan ẹlòmíì nu yín tó bá yẹ̀yẹ́ ẹ̀mí yín tó yẹ̀yẹ́ Quran tó yẹ̀yẹ́ everything ẹ máa sunkún bí olóbùkú náà láì báyìí ni ẹ tí ì rí nǹkankan ẹ̀yẹn keep it up ẹ máa àtàkì ẹ̀sìn ẹlẹ́sìn kẹ máa rò pé àwọn kan máa dúró dè yín lánàá nìyẹn kì í ṣe tèmi this is new face of Yorùbá land chest to chest ẹni àwòtẹ́ bá ṣe fẹ́ we are ready for you àti ìṣetán 1% kan tẹ́yìn ṣe fún wa àti ìṣe fún yẹn ti fẹ́ kú àṣẹ ẹ̀ tí ẹ lé àṣẹ ẹ̀rọ bẹ̀tẹ̀ àṣẹ ìrara fi gbà kan ẹ fẹ́ máa fara wá wa ẹ wo iye ọdún tẹ́tí náà wà lẹ́gbàá tẹ́tí ṣe oríṣiríṣi tẹ́tí tutọ́ sí wa látẹ́tí pè wá lórúkọ oríṣiríṣi ẹ mọ iye ilé ìyá Ọ̀ṣun tẹ́tí dáná sun nítorí Ìbàdàn yẹn ẹ fẹ́ dáná sí ilé àwọn babaláwo ọ̀rọ̀ olóòlù kò tí ì tán nínú yín ẹ fẹ́ fìyẹn dá wàhálà lẹ̀ ní Ìbàdàn nítorí Ìlọrin ẹlẹ́ ti fi kọ́ńkà gbogbo Kwara ẹ fẹ́ kọ́ńkà Ìbàdàn kẹ́ ẹ lè fi kọ́ńkà Ọ̀yọ́ with the belief pé tẹ bá ti kọ́ńkà Ọ̀yọ́ ẹ ti kọ́ńkà gbogbo ilẹ̀ Yorùbá bàbá Olúbàdàn ẹ má dúró wo ọ̀rọ̀ yìí ó ti mú politics dánú ó ti mú politics dání mi ìdè parọ́ mi ìparọ́ bàbá ó ti mú ọwọ́ sátán dání mo ti rí ọwọ́ sátán bẹ́ẹ̀ torí tí sátán bá pe gbogbo wọn lọ́rùn wọn ni tó bá pè wọ́n sí meeting tó fi mẹ́sẹ̀gì ránṣẹ́ wípé enough is enough stop this stop that wọn bí ìyá wọn rè ọlọ́run wọn ni bóyá sátán bá sọ fún ọkọ lọ wọná kọ́kọ́ síwájú tírélà Dangote wọ́n lọ sọ̀sẹ̀ tí wọ́n nìyẹn wọ́n lọ bá fẹ́ jìn lọ́rùn àwọn òpònú ayírádà afọ́fúngbé mu ọmọ mọ̀nàfìkì kìkìdá ẹranko ọlọ́pọlọ màálù dára ọpọlọ màálù bẹ́tà tiwọn ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ tó tẹ̀lé ni. ẹ mọ̀ pé mi ò ní súnmọ́ èmi ò dẹ̀ ń fẹ́ ibi tá a máa ti fi gbá kan bọ̀ kan nínú olótù kò sí ohunkóhun tí ó ń jẹ́ òye ọ̀ṣọ́ọ̀ṣì nílẹ̀ Yorùbá bá bí mi lérè pé kí n já o ẹ̀ṣá o bàbá ṣe rí àkọ́kọ́ ó dàbí Ṣàngó ṣe mọ̀ pé Ilé-Ifẹ̀ ni Ṣàngó wà àmì ní Ọ̀rànmíyàn tó bí Ṣàngó ló ti jáde ká wá sọ pé oyè kan wà ń sìn Ọ̀rànmíyàn ni wọ́n ń pè kẹ́nìkan wá jẹ oyè Ọ̀rànmíyàn ṣe mọ̀ pé orúkọ ni bẹ́ẹ̀ ni orúkọ ni ọ̀rọ̀ ni wọ́n yàn gbogbo àwọn ọmọ Aláàfin nísìn tó bá máa pera wọn wọ́n á ní àwọn ọmọ Ọ̀rànmíyàn wọn ò ní pé orí ìtẹ́ ààfin Ọ̀yọ́ ní Ọ̀rànmíyàn oyè Ọ̀rànmíyàn Aláàfin tìlú Ọ̀yọ́ ni wọ́n máa pè wọ́n wá pè ní ọmọ Ọ̀rànmíyàn ọmọ Odùduwà kẹ́nìkan wá dìde sí kó wá ní òun jẹ́ Odùduwà ṣe mọ̀ pé orúkọ ní Odùduwà orí ìtẹ́ tí wọ́n jókòó sí ní ìtẹ́ Odùduwà nítorí kí ló dẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ Odùduwà lẹ́ni àkọ́kọ́ tó jókòó sí orí ìtẹ́ yẹn orúkọ Odùduwà àti àtàṣìmọ́ ìtẹ́ yẹn so gbogbo àwọn ọmọ ẹ̀ tán bá jókòó ń bẹ̀ tá bá máa àdírẹ́sì wọn a sọ wípé wọ́n jókòó lórí ìtẹ́ Odùduwà ìyẹn ni pé wọ́n jókòó lórí ìtẹ́ bàbá wọn kì í ṣe pé wọ́n wá sọ pé orúkọ bàbá wọn ni oyè tán jókòó lé lórí ṣe mọ̀ pé tán bá máa clarify oyè wọn wọ́n á ní Ọọ̀ni tìlé Ifẹ̀ now ká wá sọ pé irú ọba gangan ọba Ọ̀ṣun gangan ọba Mákin ọmọ tó bá wá tinú ilé yẹn jáde sí tó bá jẹ Ọọ̀ni tìlé Ifẹ̀ ká wá ní ó jẹ ọba ó wá sọ pé ó jẹ Ọ̀ṣun gangan ọba Mákin ṣe mọ̀ pé orúkọ bàbá wọn ni
ṣé mọ̀ pé kí náà ti ń pè Ọbàtálá ó sì ní àrólé nílé Ifẹ̀. ṣé mọ̀ pé Ọbàtálá orúkọ ni abọ́ rẹ̀ Ọbàtálá àtàṣojú Ọbàtálá ló wà. ká wá sọ pé èèyàn kan á wá fún ẹnìkan ní oyè ká wá pín oyè yẹn ní Ọbàtálá ṣé ó ṣeé ṣe. orúkọ ni. tí gbogbo wa bá máa sọ̀rọ̀ Ifá lẹ́ni à sọ pé Ọ̀rúnmìlà àbí ǹjẹ́ gbọ́ láti ìgbà tán ti ń dárúkọ àwọn oyè Ọ̀rúnmìlà oyè tó ga jù ní oyè Àràbà Àgbọ̀ngbọ̀n àbí now follow by àwọn akápò Ifá ìkíní kan Ifá ìkíní kan Ọ̀pẹ ìkíní kan Ọ̀pẹ bọ́n ṣe máa tò wọ́n nìyẹn ààrí èèyàn tán máa sọ pé ó jẹ Ọ̀rúnmìlà. ṣe mọ̀ pé orúkọ Ọ̀rúnmìlà ni orúkọ ẹ̀ yẹn Ifá yẹn ló wá àtàṣì gbogbo àwọn èèyàn papọ̀ mọ́. lábẹ́ Ifá yẹn láti wá mú àwọn oyè Àgbọ̀ngbọ̀n oyè kíní kan Ọ̀pẹ igbá kan Ọ̀pẹ Àràbà nǹkan àwọn akápò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò séèyàn tó máa dìde mọ́ sí kẹ́ irú Àràbà àgbáyé tó wà nífẹ̀ẹ́sì kó wá sọ pé òun jẹ Ọ̀rúnmìlà. ǹtẹ́ ń wí ni pé orúkọ lásán ni. orúkọ ní Ọ̀ṣọ́ọ̀sì o. kò ń ṣe oyè. kì í ṣe oyè o. Ọ̀ṣọ́ọ̀sì dàbí tá a bá fẹ́ sọ pé military intelligent ní ilẹ̀ Ifẹ̀. tí ọba bá fẹ́ lọ sí anywhere kí Ọọ̀ni tó débẹ̀ Ọ̀ṣọ́ọ̀sì ló máa kọ́kọ́ lọ á lọ wojú ilẹ̀ wò ṣé wàhálà wà. ṣe mọ̀ pé tí president Nàìjíríà bá ń lọ bí kan sí àwọn security kan ti wà tó máa lọ ahead under military intelligence àwọn èèyàn máa lọ bomb detector ó máa lọ under DSS national security láti ọ̀dọ̀ àwọn navy látọ̀dọ̀ àwọn air force látọ̀dọ̀ àwọn Nigerian army bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọlọ́pàá máa wà ń bẹ̀ kẹ́nìkan wá dìde nínú wọn gbà despite pé torí pé ó ti jẹ́ ọ̀gá àgbà jagunjagun kó wá sọ wípé àmọ́ jẹ sójà. mo jẹ sójà. oyè wà náà general wà kíní kan wà sergeant wà major general wà lieutenant colonel wà lieutenant general wà brigadier general wà. kò lè pé ránkì ẹ̀ ní sójà. ẹ bá mi ṣe kábíyèsí fún bàbá wa kábíyèsí ọba Bàrígà kábíyèsí o bàbá mi kábíyèsí ọba Gbọ́lá orúkọ làápọ̀ baládé kẹ́sẹ̀ ọba kó jẹ́ kó pẹ́pẹ́pẹ́ we love you bàjẹ́ Ọlọ́run I love ìtàn yẹn ẹnu àgbà lóbi tí í gbó ẹ pa mí bàbá Ọlọ́run gbogbo wa we too love ẹ bá mi ṣe kábíyèsí fún kábíyèsí ọba Bàrígà kábíyèsí ẹ bá wa ṣe kábíyèsí fún Ọọ̀ni Àdìmúlà Oòduà bàbá lókè Ọlọ́run fún gbogbo ọba tó dúró lórí òtítọ́. wọ́n ní kẹ́ ẹ kọ́kọ́ bọ́ síta kẹ́ ẹ fún wa ní ìtumọ̀ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò látọjọ́ yẹn mo ti fẹ́ para gbogbo pílàfọ́ọ̀mù yẹn pa mi ì rí ká ṣe fídíò pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lélẹ́yìí o. so èèyàn tó gbé oyè fún tó ra oyè ní 300 million naira kò mọ ìtumọ̀ oyè tó ń jẹ oyè tó gbé fún kò mọ túmọ̀ ẹ̀ ó wá jẹ báyìí I am general you are not a generalismus. Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe generalismus ìwọ ló fẹ́ yí má yí mọ́ wa lọ́wọ́ nítorí ẹ̀ ló ṣe rí ká máa pè é bẹ́ẹ̀ nítorí ẹ̀ la ṣe máa lo generalismus fún ẹ ó yá àwa mọ ìtumọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò. according to nínú ìtàn wọn ní inú igbó burúkú kìjikìji lẹ̀ ń gbé torí wípé ṣé ká sọ náà ni à sọ torí wípé oyè kókú lọ kárùn lọ ẹ ṣàmì ìrántí Abọ́bakú tán ní gbogbo ayé tí kábíyèsí bá ń jẹ láyé ìgbà yẹn òlò náà máa ń jẹ kódà ọtún ló máa ń jayé ju kábíyèsí lọ ńgbà míì torí ọjọ́ tí ọba bá ti wàjà báyìí òun náà ó ní láti wàjà pẹ̀lú ọba ibi tó ṣe wẹ́ lọ sí nìyẹn tí ogun bá fẹ́ wọ ìlú àbí ìyà àbí ẹni wàhálà ìdààmú kankan oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kókú lọ kárùn lọ òun náà máa lọ pé wá wọn tún wá pé máa bọ̀ iṣẹ́ tún ti dé o kókú lọ
kárùn lọ ogun fẹ́ ṣẹlẹ̀ bí wá lọ fàyàrọ́ wá lọ kókú bẹ̀ lọ àìsàn fẹ́ ṣẹlẹ̀ bí wá lọ fàyàrọ́ àìsàn ìbànújẹ́ ló fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ìwọ ló máa fàyà gbé nítorí ẹ̀ náà ṣe ń kú pé ikú kíkú náà máa ń kú ikú yẹn lélẹ́yìí yóò fẹ́ kú báyìí. àwa wí wọn ní kọ́sàn tún mọ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò so ọ̀gá ẹ̀ Gani ó ra oyè ní 300 million kò dẹ̀ mọ̀ tún mọ oyè tó rà ojú gbà mí tì fún gbogbo yín ẹ wá ní kò sí nǹkan tó ń jọ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ nìkan sọ wípé ẹ ń fi oyè kìíní kan jẹ bó ní nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bí ò ní nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ níbi tá a bá dé ó ti ní nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ bàbá ti èdè rí nǹkan kan àṣà ń rí orí ọ̀ṣọ́ọ̀ṣì nínú kinní tí bàbá wọ onírìṣà àdìmúlà Oòduà bàbá wọn máa ń gbé sí inú kinní báyìí nínú aṣọ funfun bàbá máa ṣí kinní tá ń gbá dé orí símẹ́ǹsì náà páì wọn dàlú gọgọgọgọgọ ẹrọ agbára pọ̀ jagunjagun tí ò bá sóyè ọ̀ṣọ́ọ̀ṣì kí ló dé tí wọ́n tó ń rèlì tí tó sì ń rántí ẹ̀ tó ń bọ́ tó ń fún ní gbogbo nǹkan tó yẹ kó máa gbà tó ń fún tó ń jẹ́ kó wọn rárá tẹ́yìn bá ní kò sí oyè ọ̀ṣọ́ọ̀ṣì àwọn àgbààgbà ilẹ̀ kóòtù àjíire àwọn lọ́lọ́run kó ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ nísìn àwọn náà mẹ́nu bẹ̀ ń sìn àwọn náà tukọ̀ wa àwa gbà fún wọn lóyè ọ̀ṣọ́ọ̀ṣì olórí jagunjagun ní wọ́n dẹ̀ ní 6,000 years ago ló ti lọ àsìkò ti tó ẹni tó tọ́ sí oyè ọ̀ṣọ́ọ̀ṣì yẹn òun náà la máa gbé fún bẹ́ẹ̀ bá máa kú pẹlẹbẹ ní kẹ́ẹ̀kú oyè ọ̀ṣọ́ọ̀ṣì ó lágbára ju Ààrẹ Ọ̀nà Kakanfò kàkà òṣì kàkà àbànújẹ́ tẹ́ ń kulẹ̀ kiri oyè tí ó protect ilẹ̀ kóòtù àjíire tó ń dá agbára jọ fún tó ní tóun bá mú kíún nínú agbára tó wà lọ́wọ́ tóun o tóun bá fi sàsí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ online wọn ò ní kíje ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu àgbà òfò àgbà tí ò tó lé ọmọ ìrankíran ṣé ìyẹn jẹ́ ọmọ kóòtù àjíire Yorùbá lójú tiẹ̀ agbára tó fún ẹ tó ní kó lọ fi kojú ọ̀tá tó fẹ́ wá pa tó fẹ́ wá hàn wá lé mọ̀ ọ̀tá dé à ń pè é ọ̀tá agbára tá fún ẹ nǹkan tó ní kó lò fún wọn ò ṣígun ní wọn ò gba lẹ́tà ká ní wọn ò invite ó ní wọn ò kó bílíọ̀nù lẹ̀ àṣà máa wá wá wí á máa sákiri á máa yọ bọ́rọ́ bí ẹja àrọ̀ Ọlọ́run wá gbé ẹlòmíì dìde ẹ wá kẹ́yìn sókè bí ẹran tó ti sun ẹ wá ń rejẹ́ ẹ̀sìn kiri ẹ rò pé ẹjọ́ tẹ bá rò àbógun tẹ bá gbé ti Ìgbòho á ṣèǹjẹ́ anything ẹ̀yin ò rí wípé bí gbogbo yín ṣe ń depo pupa sí odídẹrẹ́ Ìgbòho lára kàkà kó bàjẹ́ ṣe ló tún bọ̀ rẹ̀ wá sí fún ìbàjẹ́ yín ò dáṣẹ́ Ọlọ́run dúró náà ayé ọmọ Adéyẹmọ lókè ní ẹ̀rí pé bó ń lọ sókè bó ṣe ń lọ sókè láyé yín wálẹ̀ bẹ́ẹ̀ lórúkọ yín bàjẹ́ bẹ́ẹ̀ lẹ́ parẹ́ máyé lára ńlẹ̀ Yorùbá ẹ wá fẹ́ kú o ẹ kú o kéku ilé yín kó lọ gbọ́ kó sọ fún toko àdán yín kó lọ gbọ́ kó lọ rò fún òbẹ̀ a kú ojú lọ́nà ìmúra oyè ọ̀sọ̀ọ̀sì ilẹ̀ Yorùbá máa gbàlejò láti China Asia country wọ́n á sọ̀kalẹ̀ Amẹ́ríkà ńkọ́ wọ́n á lọ bẹ̀rẹ̀bẹ̀ Europe àyàpá Africa country ńkọ́ Canada everywhere ilẹ̀ Yorùbá mì dìdìdìdìdì eléré mélòó kan ló máa play lọ́jọ́ ìwúyè yìí o torí bí gbogbo eléré ò bá play Ọlọ́run ó ti ṣe ọ̀jùbà mi Olúfimọ mátàgbàmọ́lẹ̀ Òṣùpá kíngí Pàṣọ àwà mẹ́ o ọmọ ìyàwó Ànàbì Eva bá mi bó bá lóyún kóyún sàárà ni àmọye lórí tó máa wá kùnrin mẹ́ lọ́jọ́ náà gbogbo wa èmi á máa ṣe ẹtì mọ̀ ẹ̀yin tèmi ọ̀dọ̀ mi ní ká ti raṣọ ẹbí o aṣọ ẹbí tó máa wà pa òun la máa mú pẹ̀lú gèlè lọ́jọ́ náà ọjọ́ àkó ibo lẹ máa wà ná ẹ̀yin ọmọ ibo lẹ máa wà ọ̀gá yín lọ́jọ́ yẹn àfẹ̀mọ̀ kó má ṣìgbà o ó dẹ̀ pọ́jọ́ yẹn ni Gani dúró dè tó fẹ́ ṣígbá nínú ayé àjẹ olórí jagunjagun ilẹ̀ Yorùbá ta ló ń Kakanfò wèrè ìwébo ló ń ká ọ̀ǹtí tẹ bá fún wa ní ìtumọ̀ Kakanfò àtúmọ̀ wọ́tness tá máa ṣe ṣùgbọ́n tẹ́yìn gò bá mọ iye tẹ jẹ́ tí ẹ̀dẹ̀ fi protect ilẹ̀ Yorùbá tó jẹ́ pàwọ́ alẹ́ fi kọjú ogun sí ó dìgbà ó dìgbére o Ààrẹ Ọ̀nà Kakanfò oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ní èmi ìró kúrò yẹn ìwọ́dọ̀ máa ń pààyàn kiri oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti dàfi sẹ́yìn tẹ́gùn fi ṣọ́nlẹ̀ kóòtù àjíire níbo kò sí lọ ẹgbàdànù bí epo orúkọ tèmi ò yípadà Ìyédára Kowé Kókókó ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi share ètò má sì gbàgbé láti bá mi like support my brand
tó o bá ti subscribe sórí YouTube channel, wetin you gain? Support my brand na. Oya, God bless you as you do so. Bye for now.